iṣẹ́ ni kẹ́ farabalẹ̀ ẹgbà tí ò bá farabalẹ̀ àparagbẹ́gbá. bàbá wa bẹ̀bí bébé kó ara bí àìlá ìyẹ̀wò máa pọ̀ lọ́jọ́. àìlá mi máa ṣàkí o àìlá mi máa ṣàkí bébé kó ara mi ọlọ́bàfọ̀ ní sáàyìdì bébé nọ́mbà 1 tí wọ́n wá mú. ẹyẹ ni ó ṣe bí ológun ọlágbólé fújì àìlá mi ò tí ì yí máa jayé orí ẹ o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́láwọlé máa jayé orí ẹ fúkì máa ń fòlù ẹ. ẹ̀dẹ̀ kúrò lédè anígilágbé àìlọ́mọwúrà mọ́tò ìlú máa dáyé. ọlọ́run kó bá wa mú sàrà bá o kékeré àdúrà ńlá àdúrà táwọn ẹbí ṣe lórí Anígilájẹ Àyìnlá Adé kọ́lọ́ ń bá wa mú bá Ọmọwúrà mọ́tò lọ àìlá. Ọmọwúrà mọ́tò lọ igun màgàjì bàbá tali mọ́tò ṣáàdìyà bàbá ní mọ́tò ṣáàdìyà ọ̀rọ̀ rere. tókù bá ń fojú kọ̀kù Àyìnlá Adé Anígilájẹ bámi kí Yusufu Ọlátúnjí ọmọ ẹgbẹ́ dín ní Ìṣẹ̀yìn gbogbo ọmọ ẹgbẹ́ dín mọ́kọ́ gbogbo alápàlà ní Nàìjíríà ń bí Mọ́tọ́lání tó fi dé gbogbo àgbáyé náà ṣe lédè lẹ́yìn Àyìnlá Adé Mọ́tọ́lání ẹ̀rí báyìí kò síbi tẹ́ máa dé ní gbogbo àgbáyé pátá kódà bó ṣe Ṣáínà kódà bó ṣe Bangkok kódà bó ṣe Canada bó ṣe Amẹ́ríkà bó ṣe London Àkànní Adé o ẹ ò lè má gbọ́ òyà Àyìnlá Ọmọwúrà Anígilájẹ. èmi náà mo tọrọ ọrú ẹ̀ tí ń bá dá palágbà tí ń bá lọ tọ́ o kẹ́yìn èmi ó dá àjáyé mi lọ Àkànní Adé. ilé ńlá ni ó dé sí Wàhídì ilé ńlá ni ó dé sí ilé ńlá ni ó dé sí ooo ilé ńlá ni ó dé sí kò má yọ ọkàn ooo oyè kò má yọ ọkàn ó dálejò náà ṣèrántí ọmọ tó lè sí ilẹ̀ lọ. wẹ́rẹ́wẹ́rẹ́ la ní ìṣeré wa kò sí wàhálà bí àjọyìnwé àjẹrẹ wọn tó irọ́ ló pa tó lóun ó kò ní dájú nínú ọjọ́ ìjọ kó lọ tẹ́. Jọ ṣeré bẹ́lẹ́gbẹ́ mẹ́fẹ́ lọ. Àyíṣàkárà tó jẹ́ bí àdìmọ́tù. Àwọn máa gbòkè sí mi ooo. Àwọn máa gbòkè sí mi. Àwọn máa gbòkè sí mi ooo. Àwọn máa gbòkè sí mi. Ojú ẹni tó fẹ́ bẹ̀ làwọn tó fẹ́ wà. Àwọn máa gbòkè sí mi.
lóyún. Lórí ẹni kí lẹ́jọ́ ọmọ wúrà. Tó bá lẹ́sẹ̀ ṣòtì wà ní wọ́n dùn. Olórí ọ̀dọ́ sọ̀rọ̀ rẹ̀. Àdìmọ́ ọmọ wúrà. Olórí ọ̀dọ́ sọ̀rọ̀ rẹ̀. Tẹ́lẹ̀ ó jẹ bẹ́yà àwọn ọ̀sẹ̀ ìdògbò àdéhùn ìrìn lọ. Olórí ọ̀dọ́ ló sọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ tí mi kú ní kọ́ọ̀tù. Àwọn àgbáyé tún pè wò fún mi. Olólà fún yìí ṣáná. Ikú òní pa fún mi, lágbára Ọlọ́run.